ẹ má fi ìyáàfin Rachel Alamu ẹ má fi wọ́n play political, ẹ má fi àwọn olùkọ́ tó kù síbẹ̀ náà ẹ má fi wọ́n play political. Àwọn ọmọ iléèwé, àwọn ọmọ kéékèèké, Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo èyí tẹ́ ń dupò nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ má fi àwọn ọmọ lọ́mọ play political. Ẹ gbọ́ lẹ́nu ìyáàfin Rachel Alamu. Begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun, lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n ní glace. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just lazy. Begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú ìwà ìgbésùmọ̀mí nínú ìlú, ọkàn yín ò ní balẹ̀ o. Ẹ ní ní ìsinmi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pawọ́pọ̀, ìbá ìjọba, ìbá ìjọ olóṣèlú, ìbá ìjẹ́ ìjòyè, ìbá ìjọ ọmọ Yorùbá, lẹ́jọ́ ń gbìmọ̀ pọ̀, tẹ́jọ́ ń dà lúrú báyìí. Tólóko ò lè lọ sóko, ọlọ́jà ò lè lọ sọ́jà, ọmọ ilé ìwé ò lè lọ sílé ìwé mọ́. Látàrí bí ìlú ò ṣe dá, tẹ́ ẹ lọ kó wọn wá wọlé nítorí ìbò, ọkàn gbogbo yín ò ní balẹ̀ o. Ọkàn yín ò ní balẹ̀ o, tẹ́ ń da ìlú rú. Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú, ẹ má fi ẹ̀mí ìyáàfin ọ̀gá àgbà ilé ìwé community high school, ìyáàfin Rachel Alamu, ẹ má fi ẹ̀mí wọn play politics o. Ẹ má fi ẹ̀mí àwọn olùkọ́ tó kù sí àkàkà àwọn agbésùmọ̀mí, ẹ má fi ẹ̀mí wọn play politics o. Ẹ má fi ẹ̀mí àwọn ọmọ kéékèèké, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ẹ má fi ẹ̀mí wọn play politics o. Torí lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn. Wọ́n ní wọn ò béèrè fún Sharia, wọn ò béèrè fún ọkọ̀ ìlọ́sì, wọn ò béèrè fún owó. Nǹkan tí wọ́n ń béèrè fún ni pé kẹ́ ẹ fi àwọn akẹgbẹ́ wọn, àwọn Fúlàní, àwọn agbésùmọ̀mí tẹ́ ẹ ti mú, wọn ní kẹ́ ẹ fi wọ́n sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú, ẹ dákun ẹ bá wa fi àwọn ìyá wọ̀nyí sílẹ̀. Èní ló pé ọjọ́ 25. A rí wípé àwọn kan wọ́n ń kọ kọ́mẹ́ǹtì
wọ́n ní principal yẹn ó wà dúrẹ́sì ni. Báwo lẹ́yìn kan ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Kọ́mẹ́ǹtì yẹn lẹ́ ń wò yìí o. Ṣé ẹ̀yin rò wípé níbi tí wọ́n wà yẹn wọ́n lè sọ nǹkan tó wù wọ́n láì jẹ́ wípé nǹkan tí àwọn agbésùnmọ̀mí bá ní kí wọ́n sọ náà ni wọ́n á sọ? So ṣó yẹ kán ti máa sọ yẹn fún yín ni? Ẹ̀yin oní kọ́mẹ́ǹtì ìsọnù. Ẹ wo the last comment yìí. Ó ní all of this looks like a Netflix to me. Ṣé gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí? Wọ́n jíyàn gbé, wọ́n gé orí olùkọ́. Ìwọ ń sọ wípé ó looks like a Netflix to you. Ọdúnládé àti Lateef ló ń ṣeré. Wọ́n ń ṣe sinimá ni. Bóyá kí òun náà lọ síbẹ̀ kó lọ ṣe sinimá títí ẹ̀. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni kẹ́ máa sọ wípé the woman is under duress. The woman is duress. Òyìnbó lẹ́ ń sọ ọ̀rọ̀ òyìnbó kọ́ ló wà lẹ́ yìí o. A ní kí wọ́n fi àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀. Ẹ sọ wípé duress ni. Wọ́n control wọn ni. Wọ́n force wọn ni. Ṣé wọn ò force wọn ni wọ́n gbé kámẹ́rà sí wọn lójú ni? Ṣé inú ilé wọn ni wọ́n wà ní tó ti lè ṣe nǹkan tó wù wọ́n? Kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ ń bẹ̀ yẹn. Kámẹ́rà tó bá ti lè gbé sí wọn lójú. Nǹkan tí àwọn tó gbé wọn náà bá ní kàn sọ ni wọ́n á sọ. Ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe nǹkan tó kàn nìyẹn. Àbí gbogbo aka máa pariwo pé kán fi àwọn ọmọ wọ̀nyí sílẹ̀. Bring back our children. Ẹ fi kọ́mẹ̀tì sọnù sílẹ̀. Àsìkò pé wọ́n control wọn kọ́ leléyìí. Under duress ni woman yẹn wà. Àwọn kan tẹ́ sọ pé woman yẹn ò mọ nǹkan tó ń sọ. Ẹ̀yin ẹ lọ bẹ̀ kẹ́ lọ sọ nǹkan tó yẹ kí wọ́n sọ. Ẹ gba under àwọn agbésùnmọ̀mí lọ kẹ́ wá lọ sọ dáadáa. Àwọn ló tan kámẹ́rà fúnra wọn ni. Ẹ ò rí wípé wọ́n gbé kámẹ́rà síwájú wọn ni. Ṣé ẹ rí ọwọ́ woman yẹn pé wọ́n di fóònù mú fúnra wọn? Ṣé ìyáàfin Rachel Alamu ló di fóònù mú fúnra wọn tí wọ́n ṣe kámẹ́rà ni? Wọ́n control wọn ni. Kí dẹ̀ ṣe pé wọ́n control wọn pẹ̀lú bóyá ìṣẹ́kẹ̀tú. Ṣé ẹ mọ̀ wípé ìbọn wà níbi tí wọ́n wà yẹn ni? Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí, àní kí Ṣèyí Mákindé àti ààrẹ àti gbogbo ọba kí wọ́n dìde, kí wọ́n wá nǹkan ṣe sí bí wọ́n ṣe fi wọ́n sílẹ̀. Ẹ̀yin sọ wípé wọ́n wà under duress. Òyìnbó lẹ́ ń sọ o. Ẹ dákun gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gómìnà, lóyè, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi àwọn arábìnrin sílẹ̀. Ẹ wò wọ́n láti ọjọ́ 25 báyìí. Ó mà kù díẹ̀, á mà pòṣù kan, aṣọ kan, pátá kan, bra kan ló wà lọ́rùn wọn. Ẹ wò wọ́n ti rù. Ẹ wá wò nígbà tí àgbàlagbà bá rí báyìí. Báwo wá ni àwọn ọmọ ọdún kan yẹn? Báwo wá ni àwọn ọmọdé tó wà ń bẹ nínú òjò, nínú oòrùn? Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí. Wọ́n ní wọn ò fẹ́ ṣàríyá mọ́. Wọ́n ní kò sí ọ̀rọ̀ owó níbẹ̀ mọ́. Wọ́n ní kò sí ọ̀rọ̀ ọkọ̀ níbẹ̀ mọ́. Wípé nǹkan táwọn ń fẹ́ ni pé kí wọ́n fi àwọn èèyàn wọn tó wà ní Agodi, tó wà ní Abolongo, gbogbo ibi tí ọgbà ẹ̀wọ̀n bá wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní kí wọ́n fi wọ́n sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ro ọ̀rọ̀ yìí. Àwọn ọmọ kéékèèké là ń sọ yìí. Àwọn ọmọ kéékèèké là ń sọ ọ̀rọ̀ ẹ̀ yìí. Ẹ bá wa gbé yẹ̀wò. Ṣèyí Mákindé, bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu, bó ti jẹ́ pé àwọn èèyàn máa sọ wípé kò kàn wọ́n, ẹ̀bẹ̀ federal ni, date kíni state ń ṣe, kíni Ṣèyí Mákindé ṣe, gbogbo wọn ló jọ kàn, kò yọ ẹnì kankan sílẹ̀. Ṣé ààrẹ ò lè pàṣẹ fún state ni? Ṣé bàbá Tinubu ò lè pàṣẹ fún state ni? Ṣé wọn ò pàṣẹ ní Rivers State ni? Ṣebí wọ́n pàṣẹ ní Rivers State, state of emergency tí wọ́n declare ní Rivers State, kì í ṣe láti federal ni wọ́n ti pàṣẹ ni. Ọ̀rọ̀ ìjọ kan gbogbo wọn ni kí wọ́n bá wa wá nǹkan ṣe sí. Ẹ dákun, ẹ bá wa wá nǹkan ṣe sí kí wọ́n fi àwọn ọmọ wọ̀nyí sílẹ̀. Bring back our children. Ẹ̀yin náà ẹ fi rora yín wò. Tó bá yẹ pé ọmọ yín ló wà ńbẹ̀, tó bá yẹ pé àwọn ọmọ yín ló wà ńbẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ sí. Torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọmọdé ilé ìwé ẹ̀kọ́ ni wọ́n ń bàjẹ́ yẹn. Òbí ò lè fi ọmọ sílé ìwé pẹ̀lú ìrọ̀rùn mọ́. Wọn ò lè mọ́mọ́ lọ ilé ìwé pẹ̀lú ìrọ̀rùn mọ́. Ìlú ti bàjẹ́, ìlú ò dáa. Ìlú ò dáa, kò sí fọkànbalẹ̀. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ bá wa pín ètò yìí kó kan Ṣèyí Mákindé lára. Orí nǹkan tí wọ́n ní wọ́n ń béèrè fún ìyẹn, bá wa gbé yẹ̀wò. Ẹ bá wa gbé yẹ̀wò, ẹ bá wa dálọ́ọ̀gì ẹ̀. Ẹ bá wa gbé yẹ̀wò, ẹ gbé yẹ̀wò sọ́tún, ẹ gbé yẹ̀wò sósì. Ẹ ro ti àwọn ọmọ kéékèèké, ọmọ ọdún kan minor ni wọ́n nínú igbó láti èyí ọjọ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ dìde o. Bàbá Ọọ̀ni,
ẹ jẹ́ bá wa wá nǹkan ṣe sí Ọ̀ọ́nìrìṣà ìbàforí adé o Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn àṣẹ tí gbogbo yín ń lò tẹ́ ẹ fi ń jáde tẹ́ ẹ fi ń kó ọlọ́pàá sẹ́yìn tẹ́ ẹ ń kó gbogbo ẹ̀ sẹ́yìn ẹ bá wa lò náà láti rí pé gbogbo àwọn intelligence gbogbo bí ẹ ṣe fẹ́ bá àwọn gómìnà sọ̀rọ̀ àbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu l'Àbújá pé kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ bá wa gbé ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ ò parẹ́ o èyí tó sì jẹ tí ìlú dàrú orúkọ ẹ̀ ò parẹ́ o ìtàn lolúkálukú yín ń kọ o wọ́n ní nígbà tó ọba kan tó wà ń bẹ̀ ni wọ́n wọ̀lú wá ni wọ́n kó ọmọ àtẹ̀yìn olóṣèlú náà nígbà tí lágbájá tó jẹ gómìnà ni wọ́n gé orí olùkọ́ o ṣé ẹ rí pé ìtàn lẹ́ ń kọ báyìí ìtàn onígbàgbé ẹnikẹ́ni yín o Ṣèyí Mákindé ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ bá wa gbé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbí ọ̀rọ̀ Ṣíbọ́gẹ̀ ẹ má jẹ́ kó dàbí ọ̀rọ̀ Ṣíbọ́gẹ̀ o ẹ bá wa wá nǹkan ṣe sí àní dààmú ẹ̀yin ni ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ tẹ́ ẹ bá ṣe àkíyèsí ohun tí ìyáàfin Rachel Alamu tí wọ́n sọ wọ́n ní kí wọ́n má fi àwọn play politiku ṣe ìpáwa náà ti ń sọ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ olóṣèlú ni ṣùgbọ́n ṣó wá dáa kó jẹ́ pé mẹ̀kúnnù lẹ́ẹ̀fì máa ṣe òṣèlú wọ́n ní kẹ́ má fi àwọn play politiku ẹfun ṣọ́ọ̀kì ni ó kan àwọn ìyáàfin Rachel wọn ò ń ṣe olóṣèlú àwọn olùkọ́ wọ̀nyẹn wọn ò ń ṣe olóṣèlú àwọn ọmọ ọlọ́mọ kí ni wọ́n mọ̀ wọn ò ṣòṣèlú ẹ̀yin lẹ̀ ń ṣe òṣèlú láàrin ara yín ẹ má wàá fi ọmọ ọlọ́mọ kẹ́ fi ṣòṣèlú ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí bring back our children ẹ̀yin ni ẹ bá wa máa kọ sí under comment section bring back our children ìlú ò rọgbọ ìlú ti dàrú ìlú ò tò rárá ni ẹ gbé ìgbésẹ̀ ní kíákíá ẹ̀yin ènìyàn wa àníri jù báyìí lọ lórí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV show ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí Lédùmarè á ràn wá lọ́wọ́ àní dààmú o.